tó di pé mo bí ọmọ yìí wọ́n ti ń jẹ́ mẹ́sẹ̀jì fún wa pé ká má gẹ̀hún ọmọ yìí ìgbà tó wá di bíi pé oṣù bíi mẹ́ta tèmi àti ẹ̀já ó wá mú bíléèdì ó wá fáwọn ọmọ yìí àtìgbà náà lọ́mọ yẹn ti ń sick ló ti ń rẹ̀ mo wá ní kó bá mi kó irun ọmọ kò kó wọn mọ́lẹ̀ ìgbà tó wá di pé èmi àti ẹ̀já tó di pé mo kókò ní ọ̀dọ̀ yẹn pátápátá tí mo lọ sọ́dọ̀ àwọn mẹ́ẹ̀mí ọmọ wa sick mo wá pè pé kó wá pé kájọ tọ́jú ọmọ ó wá sọ fún mi pé tọ́mọ bá tó pé ọdún méjì lòun tó lè tẹ̀kẹ̀ àǹkankan ní orí ọmọ mo sọ pé ọ̀rẹ́ ọmọ yìí kò yá kó wá pé kájọ tọ́jú ọmọ wa sọ pé òun ò wá o òun ò sì kíni kò sáwà. èmọ̀ wọ̀lú o ẹ̀yin èèyàn ẹ dákun dábọ̀ ẹ súnmọ́ bí ẹ tún wá fetí gbéyàwó ọ̀rọ̀ o. Báràká ló ké gbàjarè lọ́sọ́dọ̀ Alhaji Dr. Yomi Amsat wípé òun bímọ o bẹ́ẹ̀ sì ni láti ìgbà tóun ti bímọ yẹn kalẹ̀ báyìí làwọn tí máa ń rìnà ní wọ́n ti bẹ̀rẹ̀ sí ní rìnà sóhun àtọkọ̀ òun wípé ọmọ táwọn bí yìí o àwọn ò gbúdọ̀ fi abẹ kan orí rẹ̀ o wọ́n láwọn ò gbúdọ̀ fáwọn orí àárá bí tí ń wò ó mọ́ pọ́jọ́ tó ń bá fáwọn orí ọmọ yìí ó ní wọ́n kàn jàgbọ̀n wọ́n kàn yọnu o làwọn méjì bá dáhùn pé àwọn ti gbọ́ o pé àwọn ò rí dájú pé àwọn ò ní fáwọn orí rẹ̀ ẹ wò ó ẹ̀yin èèyàn ọjọ́ gorí ọjọ́ oṣù gorí oṣù ká tó ṣẹ́jú pẹ́ báyìí àmọ́ nǹkan tó rọ́ lọ́kọ́ o Toheeb náà porúkọ ọkọ yìí wọ́n ní ṣe lọ́kọ́ bá dé lọ́mọ abẹ́ ló bá bẹ̀rẹ̀ sí ń fárun orí ọmọ ló fa gbogbo ẹ̀ ní ń dán kógbákógbá ó tún wá kórun yẹn ńlẹ̀ àmọ́ nǹkan tó lọ́ọ́ fírun yẹn ṣe bóyá ó fi jóògùn ní o bóyá ó fi pelẹ̀ ọ̀la ní o bóyá ó fi ṣoògùn owó ní o kò yé èèyàn àmọ́ ohun tá a mọ̀ ní wípé látọjọ́ tí Toheeb ti fárun ọmọdé yẹn àtọjọ́ yẹn lọ́mọ yẹn ó ti wà lórí ìdùbúlẹ̀ àìsàn fòníkú fọ̀ládìde lọ́mọ bẹ̀rẹ̀ sí ní gbóná jain ní gbogbo ẹ̀jẹ̀ tí ń bẹ lára ọmọ ní ń gbẹ dànù látàrí pé wọ́n fárun orí rẹ̀ kẹ́sì máa wo yàtọ̀ sáwọn aláfàá àwọn wòlíì tí ń rìnà sí wọn wọ́n ní wọ́n tún lọ bì kan tí wọ́n tún kìlọ̀ fọ́kọ àti ìyàwó ọkọ náà sì mọ̀ sí kò kí ṣe pé gbogbo kìíní yìí ó ṣẹ̀yìn ọkọ àmọ́ ó jẹ́ ohun tó bà inú jẹ́ lọ́pọ̀lọpọ̀ wípé gbogbo bíyàwó ṣe ń dààmú tí ń fò ní kúfọ̀lájí lórí ọmọ ọkọ yẹn ò bìkítà kò kọ́ bí ara sí àtìgbà tọ́mọ yẹn ti bẹ̀rẹ̀ sí ń ṣàìsàn Toheeb ó kàn ra kọ I don't care attitude ló kọ sí ìyàwó àtọmọ ọ̀rọ̀ yẹn lè débi wípé ìyàwó tún padà jáde kú ònúlé tó kú ònúlé fún ọkọ wọn á ní pé láti gbà yẹn títí di àkókò yìí ọkọ yẹn ò bìkítà lórí ọmọ yẹn o gbogbo bọ́mọ yẹn ṣe ń ṣàìsàn tí wọ́n ra ẹ̀jẹ̀ fọ́mọ yẹn bó ṣe rẹ̀ ẹ̀jẹ̀ fún lẹ̀jẹ̀ yẹn ń gbẹ ọkọ yẹn ò bìkítà ìyàwó jáde kú ònúlé yẹn ó fọkọ nìkan kalẹ̀ ọkọ sì rán gbégbé ayé tiẹ̀ lọ. wọ́n nígbà tí ìyàwó àti ìyá ìyàwó wọ́n tún wá kẹ́gbàjà ẹ̀ lọ́dọ̀ màmá ọkọ wọ́n nígbà tó fi máa débẹ̀ tó fi máa gbọ́ ọmọ débẹ̀ màmá yẹn rán àwọn táòtù sí wọn ni o wọ́n lù wọ́n bí ejò àìjẹ́ ní Barakat ló bá kẹ́gbàjà rẹ̀ wá sọ́dọ̀ Alhaji Yomi Amsat pé Alhaji ẹ gbà mí o gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ gbà mí ẹ rà mí o mi ò mọ nǹkan tí mo ṣe fọ́kọ o tọkọ lọ fárun tí wọ́n ní ká má fà á àtìgbà yẹn lọ́mọ yẹn ti wà lórí ìdùbúlẹ̀ ẹ̀sán bẹ́ẹ̀ sì ni kò bìkítà lórí ọmọ yẹn òun nìkan lòun dá gbé lòun dá tọ́ látìgbà tọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀ ẹ̀yin yẹn mi ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù ẹ súnmọ́ bí kẹfà balẹ̀ wá gbàlàyé ọ̀rọ̀ kẹwà gbọ́ kùnkùndùn ọ̀rọ̀ bọ́rọ̀ ohun ti ṣe jẹ́ gan ní pàtó torí pé kíni eléyìí ó gbẹnu tán ó lékenkà bẹ́ẹ̀ náà ló pàkásọ ẹni tẹ́ bá ń bá kàn ní ìpàdé fúngbà kọ́tẹ́ ò tí follow wa bẹ́ẹ̀ ò tí subscribe bá ń tẹ subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí aago kélébé kan náà bẹ́ẹ̀ notification bẹ́ẹ̀ ni wọ́n ń pè é òun gangan ní ọmọ àtàyìn lóbó ní gbogbo àkúùgbà tàbá ti ń ju fọ́nrán sórí láì dé ìnàpẹ́nu ó yá ẹ̀ ń sọ níbẹ̀. ẹ kálẹ́ mà. ẹ kálẹ́ sà. yes ma orúkọ yín mà. Báràká. Báràká. bẹ́ẹ̀ni sà. láti bo. láti Mọ́níyà. láti Mọ́níyà. bẹ́ẹ̀ni sà. kí ló ṣẹlẹ̀. mo mú ẹjọ́ ọkọ mi wá ni. kí lọkọ yín ṣe. láti bébí kó tó di pé mo bí ọmọ yìí wọ́n ti ń jẹ́ mẹ́sẹ̀jì fún wa pé ká má gẹ̀hún ọmọ yìí ìgbà tó wá di bíi pé oṣù bíi mẹ́ta tèmi àti ẹ̀já ó wá mú bíléèdì ó wá fáwọn ọmọ yìí àtìgbà náà lọ́mọ yẹn ti ń sick ló ti ń rẹ̀ mo wá ní kó bá mi kó irun ọmọ kò kó wọn mọ́lẹ̀ ìgbà tó wá di pé èmi àti ẹ̀já tó di pé mo kókò ní ọ̀dọ̀ yẹn pátápátá tí mo lọ sọ́dọ̀ àwọn mẹ́ẹ̀mí
ọmọ wa sì kí mo wá pè pé kó wá pé kájọ tọ́jú ọmọ ó wá sọ fún mi pé tọ́mọ bá tó pé ọdún méjì lòun tó lè tẹ̀kẹ̀ àǹkankan ní orí ọmọ. mo sọ pé ọ̀rọ̀ ọmọ yìí kò yá kó wá pé kájọ tọ́jú ọmọ ó wá sọ pé òun ò wá o òun ò sì kíni kò sáwà pàtó wá di bíi ijọ́ Monday tí àti ná gbowó tí mo ti ṣe ọgbẹ́ni tì ní orí ọmọ mo sáà gbé ọmọ yìí lọ sí ọ̀dọ̀ mọ́mí ẹ̀ ní ilé lálẹ́ mo gbé ọmọ yìí lẹ̀ fún wọn pé ọmọ yín nì pé tẹ́lẹ̀ mo ń pe bàbá yẹn pé kó wá pé ká wá tọ́jú ọmọ kò yọjú èmi sì ti kúrò ní ọ̀dọ̀ àwọn mẹ́mi mo lọ sí ọ̀dọ̀ àbúrò wọn tó wà ṣáṣá ibẹ̀ ni mò ń gbé pàtí wọ́n fi délé padà tí mọ̀mí fi délé wọ́n ti bá mọ̀mí ẹ̀ ní ilé tí mọ̀mí ẹ̀ bẹ̀rẹ̀ sí ń pariwo pé àwọn ò lè gba ọmọ pé kí wọ́n wá gba ọmọ padà ní ọwọ́ àwọn o pé kí wọ́n wá gba ọmọ padà ní ọwọ́ àwọn wọ́n sábà bẹ̀rẹ̀ sí ń fa wàhálà èmi ò sí ní ọ̀dọ̀ wọn nígbà tí ó wá di àárọ̀ ọjọ́ kejì mọ̀mí wá pè mí pé ó ti wá pé wọ́n kó àwọn tọ́ọ̀gì wá pé wọ́n á lu àwọn nílé pé wọ́n fún àwọn ní bílò ní ojú wọ́n fi ọ̀bẹ ya àbúrò mi ní apá wọ́n sì ná dádì mi náà tí wọ́n wọ́ dádì mi lẹ̀ tí gbogbo àwọn báyìí tó bó. mo sáré pé gbogbo nǹkan báyìí kò á sáré lọ sí police station bàtàdé police station wọ́n sọ pé àwọn lè gbà kó mọ̀ gbé ọmọ ọdún kan àti oṣù mẹ́ta lọ pé ó dìgbà tí ọmọ bá tó pé ọdún mẹ́jọ wọ́n á ní ká lọ sí hospital pé ká lọ tọ́jú ọmọ yẹn bàtàdé hospital wọ́n sọ pé ẹ̀jẹ̀ pé ká gba ẹ̀jẹ̀ fún ọmọ ká sì ra omi mo wá pè wọ́n sọ fún mi pé òun ò ní owó lọ́wọ́ tóun fi lè tọ́jú ọmọ mo wá wálé padà mo tún wá pè é gè wọ́n wá ní kí n mọ̀ pé nọ́mbà òun mọ́ láyéláyé mo fi wá sọ fún mi pé kí wọ́n já wá sí Àgídì pé kí wọ́n á fi ẹjọ́ rẹ̀ sùn. ẹ kálẹ́ sà. ẹ kálẹ́ sà. ẹ sọ̀rọ̀ ẹ súnmọ́ máìkì yẹn dáadáa ni. ẹ súnmọ́ dáadáa. ẹ kálẹ́ sà. ẹ káwọ́ kò lẹ́kẹ̀. báyìí kọ́. ẹ má káwọ́ ságbọ̀n. ẹ wà gbẹnu sí i dáadáa kán lè gbọ́ yín. kí gbogbo ọmọ Nàìjíríà lè gbọ́ mi dáadáa. bẹ́ẹ̀ ni sà. ẹ kálẹ́ sà. ẹ rà sà orúkọ yín sà. orúkọ mi Muhammad Toyib. Muhammad Toyib. kí lè fẹ́ fi wọn ọmọ ṣe. kò sí kéèsì nǹkan lórí ẹ̀ sà ẹ má bínú. ẹ̀ ń béèrè tèmi bí yín ni kẹ́ ẹ dáhùn. kò sí kéèsì lórí ẹ pé mo yá pé ní tí mo fẹ́ fi ọmọ ṣe ṣé mi láǹfààní àti fáwọn ọmọ mi ni bọ̀ èmi ò ní nǹkan sọ lóyún pẹ̀ ní pé bó láti jọ tọ́jú ọmọ lọ. tòró ó ní ẹ máa gbọ́ ṣé ẹ gbọ́ pé wọ́n ní kẹ́ máa fa àrùn ọmọ kẹ́ máa fa. tí a bá ní ká máa go fire lórí ọ̀rọ̀ yìí. ẹ má go fire. n tó máa wọlé sórí ẹ̀ máa pọ̀ gan bọ̀ ẹ jẹ́ ara bẹ́ẹ̀rì ẹ̀ báwọn ju pé bó láti jọ tọ́jú ọmọ lọ. rárá ẹ dáhùn sẹ́yìn gbọ́ pé irun ọmọ kẹ́ ẹ máa fa wọ́n lọ jíṣẹ́ tí ẹ gbọ́ àbẹ́ ẹ gbọ́ mi gbọ́ ẹ gbọ́ ta ló jíṣẹ́ fún yín pé kẹ́ ẹ má fa irun ọmọ. prayer tí mo lọ wọ́n jíṣẹ́ fún mi mo sọ fún wọn èmi àti wọn náà tún wá lọ prayer wọ́n tún wá jíṣẹ́ fún èmi àti wọn náà. prayer bolẹ̀ lọ tán fi jíṣẹ́ fún yín. àwọn náà wọ́n gbé mi lọ sí prayer tí wọ́n ti jíṣẹ́ fún wa èmi ò mọ̀ bí àwọn náà wọ́n gbé mi kí prayer. Mr. Ibrahim abi Toyib Muhammad abi Muhammad Toyib ṣe rí àtúgbọ́dọ̀ kó kinní tán lẹ̀ ká tó máa pè yàn kan rùn tá a fi ní padà wá mọ́ tá a sì fi lè yanjú ẹ̀ lẹ́ẹ̀kan náà òun ni pé ká wú ti gbòǹgbò ní ká má bẹ lórí ó lẹ gbóhùn lọ prayer tí wọ́n ti jíṣẹ́ fún yín pé ẹ má farun ọmọ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ kọ́ ok now ìgbà tẹ tọmọ síìkì ẹ mọ̀ pé síìkì àbẹ́ ẹ̀ mọ̀. ẹ wò bá a ti tọ́jú ọmọ ló bá mi. ẹ mọ bẹ́ẹ̀ kẹ́ ẹ tó dé ìbáyẹn mọ bẹ́ẹ̀ tọ́jú ọmọ tẹ́lẹ̀ ni. èmi kọ́ ni mo mẹ́jọ wá. ẹ ń gbà tẹ ẹ ló mẹ́jọ wá sọ̀rọ̀ kó yìí. tó dòní ẹ máa gbọ́ mi kó tó dòní sẹ́ẹ̀ mọ̀ kọ́ mọ̀ yìí síìkì. sọ fún mi ní nǹkan kan gbọ́ lórí ẹ̀. ẹsẹ̀ ń gbọ́ báyìí kọ́ mọ́ síìkì lálẹ́ yìí. ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ kọ́ mọ́ síìkì. sọ fún mi ní nǹkan kan gbọ́ lórí ẹ̀ ni ebó ń lo jókòó èkú ló ń parọ́ mọ́ náà. ń gbọ́. dadi kó tó di pé
kó tó di pa wá bíbí kó tó di pé mi àti ẹ̀kọ́ ra wa gan mo sọ fún pọ́mọ́ sick tí owó tó mú ọmọ yẹn lórí tí mo gbé lọ sí hospital tí wọ́n ní kí lọ́ọ́ la owó orí ọmọ yẹn pé ìgbà náà ló sick tó bá wù lónìí ni ó sanra lọ́la kó tó di pé mi àti ẹ̀wájà finale tí mo fi wá kó lọ́dọ̀ àwọn ọmọ mi tó fi wá gbẹ tán tó pé kò sẹ̀ sanra mọ́ mo sì wá pè ó sọ fún mi pé ká lọ́dọ̀ ṣéwù kan bàtà lọ́dọ̀ ṣéwù yẹn ṣéwù sọ pé a máa ra àwọn oríṣiríṣi nǹkan bàtà àti débẹ̀ tá a kú òmẹ àmì àti ọdẹ títì ló fún mi níwèé pé ìwé nǹkan tí wọ́n ní kára ni àtijọ́ náà èmi àti ẹ̀dá ti rí mọ́ àti ríra wa mọ́. òun ló fún yín níwèé. bẹ́ẹ̀ ni n pé nǹkan tí wọ́n ní kára lè lórí. ẹ dáhùn sí ní tó sọ. ọlọ́run ìjọ bàjẹ́. bẹ́ẹ̀ bàjẹ́. tó kẹ́yìn àgbà tí bá wà ń bẹ bẹ́ẹ̀ bá jó tó. táwa. mo ní táwọn àgbà tó bá wà ń bẹ tán bá jó tó. àwọn àgbà wo táwọn kan wà ń di ọ̀rọ̀ ọmọ yín. ọlọ́run náà lọ́ba tí ń tún ayé ẹ̀dá ṣe. ẹgbẹ́ni sí máìkì ẹ sọ̀rọ̀. ọmọ nàìjíríà náà ti gbọ́ nǹkan tí mo sọ báyìí. ẹ sọ̀rọ̀ sókè. ó ṣẹlẹ̀ báyìí ni pé tí n bá sọ pé mi gbọ́ pé ọmọ yẹn pé ó sì irọ́ ni mo pa torí bíbélì sọ pé gba ìṣòdodo ẹ̀ṣẹ̀ ni tí n bá ní pé mi gbọ́ nǹkan ipò ọmọ yẹn sick. ṣé ẹjọ́ lọ ọ̀dọ̀ ṣéwù kan tẹ́ ẹ sọ pé fún yín níwèé àbẹ́ ẹjọ́ lọ. níjọ́ tí wàhálà yìí ti ń bíldì bọ̀ ó bẹ̀rẹ̀ nínú oṣù kẹfà on the 1 wàhálà yẹn ti ń bíldì bọ̀ díẹ̀díẹ̀ bọ̀ sọ́wọ́ aṣáyanjú ọ̀rọ̀ ẹ ní abẹ́lẹ̀ kí ló sì fà tó mọ ẹbí sí kìíní pé níjọ́ wẹ́ẹ̀sì tá a dé bí yìí mo àmì ìṣẹ́jọ́ náà ni mo rí kọ́ rẹ̀ a lọ sí station níjọ́ torí ẹjọ́ ìwọ̀n station tẹ́lẹ̀tẹ́lẹ̀ níjọ́ Monday so wọ́n sáà ní pé káwọ́ kọ́ lọ tọ́jú ọmọ yẹn náà ní general so bá ṣe dé general kàtórí dókítà ó pẹ́ nígbà tí wọ́n ṣàkọ́ gbọ́n tí a ṣe fún wa wọ́n ní akọ́ lọ ṣe test fọmọ yẹn nígbà tá a rí test náà kọ 6,500 a padà sí police station mo dá 4,000 lẹ́ni nírọ̀lẹ́ ọjọ́ náà nígbà tó dijọ́ ó lóun máa fi 2,500 kún lápò ara òun níwájú àwọn ọlọ́pàá ló ti ń sọ báyẹn ó sì di ọjọ́ kejì ó rẹ̀ pé òun ò rí owó 1,000 ní òun rí o ó dáa náà mo dẹ̀ sẹ́ndí 1,600 naira fún pé kó lọ fi 100 naira yẹn gba 1,500 yẹn jáde yẹn báyẹn so ó sì lọ ó sì pè mí pé àwọn ti parí ẹ kí ló ń ṣe ọmọ yẹn wọ́n ní yóò gba ẹ̀jẹ̀ ó dáa náà èló ni wọ́n pe owó yẹn ó ní 26,000 naira èso tó pọ̀ èló gẹ́gẹ́ ìwọ tó jẹ́ ọmọ èló wọn gan ló ní pamọ́ lọ́wọ́ ó ní má bẹ̀ẹ́ sọ̀rọ̀ òṣì o kí má bẹ̀ẹ́ sọ̀rọ̀ yá o kí má bẹ̀ẹ́ sọ̀rọ̀ tí ò lọ nǹkan kan lójú fóònù báyìí sẹ́mi náà ni òun bá inú musa fìbínú ẹ̀kọ́ tì í fóònù nígbà tí màá tún padà pè fúnra mi lẹ́lẹ́ẹ̀kejì rọ́bì sọ̀rọ̀ ní sọ fún mi lórí fẹ̀kan má pè nọ́mbà mi tó bá fẹ́ lọ bí ọmọ fún ìyá mi fẹ̀kan lọ drop ẹ̀lẹ́ fún wọn. so ó dẹ̀ lọ sọ́dọ̀ àwọn tó jẹ́ ẹbí mi ó sì lè explain fún wọn wọ́n á ní pé kó ní sùúrù di alẹ́ kí n fi dé tó ní àwọn ti sọ pé a mọ̀ bí a ṣe ṣe ìpẹ̀yìndà ẹ̀ tó fi lè ní sùúrù dálẹ̀ yẹn mo ó sì di ó yá bí around 5 mo rí kó àgídìgbò ẹ̀ló láti àgídìgbò ní à báràkà àti mọ́mí rẹ̀ wọ́n wá sí àgídìgbò wọ́n mú rìpọ́ọ̀tù mi wá kódà mo sì ẹ̀kọ́ ya pé mi ní wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo sì padà wá nírọ̀lẹ́ ọjọ́ náà mo ti bá mẹ́mí ní ibí yìí wọ́n sì aláàjì sì béèrè lọ́wọ́ wá pé kí ló ṣẹlẹ̀ mo dẹ̀ ṣàlàyé fún wọn ní kúnkún báyìí ká òdì nǹkan báyìí ni ló ń ṣe láàrin èmi àti ẹ̀ àṣàrà ẹ̀ wọ orí prógámù ní alẹ́ ọjọ́ bọ̀ kí wọ́n á tó kú bí yìí ní alẹ́ ọjọ́ yẹn mo rẹ̀ pé tó bá ti fẹ́ máa lọ o àbí tó bá dé ó lóun wá fóònù òun ti sọnù nígbà tó wá sí ibí yìí ó dáná tó bá ti délé wá fún mọ́mí rẹ̀ kó o kú mọ nọ́mbà mi lórí tó bá fẹ́ gbà kan lọ́wọ́ mi ní pàjáwìrì o mọ nọ́mbà onífóònù o mọ nọ́mbà tí wàá pè mí sí lórí fóònù yẹn gbà fún mọ́mí rẹ̀ kó o fi pe nọ́mbà mi láì jẹ́ kí mi àtẹ́jọ́ sọ pé bó la ṣe tọ́jú ọmọ yìí báyẹn ṣá àtijọ́ táyé dáadẹ́ tíjọ́ pín yà ń bí àtijọ́ wẹ́ẹ̀dẹ̀ tí mo ti orújọ́
tọ́ọ̀sì tí mo ti kú òun bí yìí òun láti rí àmọ́ láàsì so mo dẹ̀ try láti communicate àwọn ẹ̀gbọ́n mi tó wà ní àrándì ọ̀dọ̀ rẹ̀ mo dẹ̀ pè wọ́n ṣábà ń rí ìyá alágbájá wọn ní ìyá alágbájá ò tí wá sí eré àbí tí àwọn wà nǹkan kan báyẹn so mo dẹ̀ expect pé yóò pè mí nígbà tí n sì rí kọ́ rẹ̀ mo wẹ́ ó yá pàdé wa ó tún di ibi nìyẹn o ní mo tún fi padà síbi ìlàlẹ̀ yìí. ẹ ṣeun ṣé pé ẹni tẹ fẹ́ sọ ọ́nù tẹ fi kọ́kọ́ sọ fún wa pé kákà ṣe ń ta sí náà dáná ẹ fẹ́ yàn wá jẹ tẹ́lẹ̀ ni àná. ara ọlọ́run fẹ́ yàn jẹ. ẹ mọ̀ pé ọlọ́run fẹ́ jẹ nígbà tá a bí pé sẹ́ ẹ mọ̀ para ọmọ yín ọ̀yà tẹ ní kásàtọ́jú ẹ̀ náà ni ibẹ̀ ń lẹ bí ṣàkọ́ bí yín nù. ara ẹ ti níyàwó mi tẹ́lẹ̀. bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n Mr. Toyib mo bí yín lẹ́ẹ̀kan obìnrin yìí sọ̀rọ̀ ṣe rí àwọn nǹkan kan wà tó jẹ́ pé tí wọ́n bá sọ fún yàn tẹ́lẹ̀ tí yàn bá dẹ́jà rẹ̀ ó ṣeé ṣe kí ó máa dọmọ láàmú mo bí yín lẹ́ẹ̀kan pé kí lè tẹ fárun kí ni kan ẹni ọlọ́fà ṣùgbọ́n àwọn tó bá yín sọ̀rọ̀ ń ta ẹ mọ̀ pé ẹ sọ fún wọn pé ẹ mọ̀ tẹ́lẹ̀ pé wọ́n ní ẹ máa pọ́ sọ fún yín o. No. Ó sì ní àwọn ibi tẹ́ ẹ jọ lọ ẹ̀yìn àti ẹ̀ náà tẹ́ ẹ jọ lọ tẹ́ ẹ ń sọ nísìnyí bí ẹni pé ẹ gbọ́ pé ó re ọmọ mo sọ fún mo bí nílẹ̀ kan pé ọ̀dọ̀ bàbá tẹ́ ẹ lọ bàbá tẹ́ ẹ lọ tí wọ́n ní ẹ̀sìn kan báyìí tán fi ìwé lé yín lọ́wọ́ tẹ́ ẹ sìn kankan lórí ẹ̀ ẹ ní ẹ gbọ́ tẹ́lẹ̀. ṣé kí n sọ̀rọ̀ lọ́bẹ̀. sáwà lẹ̀ ń bájà ni. mi ì bá ń jà ṣé kí n sọ̀rọ̀ lọ́bẹ̀. sẹ́ni tẹ́ fẹ́ sọ lórí ẹ̀ ni. mo ní tí mo fẹ́ sọ lórí ẹ̀. ṣé pé ẹ ní. mo ní nǹkan tí mo fẹ́ sọ lórí ẹ̀. tẹ́ bá ní ẹ sọ. nígbà tí Àdìpá tó lọ tí ó rí ọmọ yìí ó rí ẹ pè mí èmi mi kì í wà straight forward in tó bá fẹ́ ṣe nínú opinion rẹ̀ mo máa ń fẹ́ tẹ̀lé. ẹ̀yin ò kì í wà straight forward. ẹ má ṣì mí gbọ́ o. àyẹ̀mí ẹ má sì sọ. àṣìbí ó ta ti sọ. ẹ sọ pé ẹ kì í wà straight forward mo fi wá tún yín bí. mo wà straight forward sorry. so in tó bá fẹ́ ṣe lórí ọ̀rọ̀ ọmọ yìí ni ó jẹ́ mọ́ mo ní ṣèwò tèmi lọ́tọ̀ òun náà dẹ̀ ní tiẹ̀ ọmọ ogun ṣẹ́ ni ọmọ lánàá ṣẹlẹ̀ mi so ti yẹn báyẹn bọ̀ jẹ́ ká lọ sọ́dọ̀ àwọn tó jẹ́ ṣèwò rẹ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ náà ló fi ẹ̀sà ẹ̀rìn lọ́bẹ̀ a sì jọ lọ sọ́dọ̀ ṣèwò yẹn nígbà tá a sì débẹ̀ a sì kẹjọ́ a sì rò fún ọ báyìí ká òdì nǹkan báyìí ló ń ṣe ọmọ yìí ok ẹni pé ká lọ ra nǹkan báyìí kò sí wàhálà wọn ṣàkọ mo ṣàníkan kọ kíní ẹ̀ wá fún mi nígbà tá a wá kù ní ibi ibẹ̀ kan ó lóun lọ sí mọ́níyà kóun fẹ́ lọ ṣe sim card mọ́ mi ò pé òun ò mọ bóun ṣe bọ́ ṣe block sim card mọ́níyà sim card yìí ọmọ rí ẹni tó ní sim card yìí àti NIN yìí tí wọ́n fi open sim card yìí padà o ìwọ̀n bí epo tí mo nínú máa ṣí yìí má jẹ́ fi gbé yàrá máa fi ṣe orójà ọjà mi jẹ́jẹ́ mi inú yẹn ṣáàbí lọ sí mọ́níyà tá a ṣáàdì mọ́níyà wọn ò rí kìíní yẹn ṣe musa kò sí kó wọn musa lọ dá padà sí ilé musa fẹ́ gbé dé sẹ́ńtọ̀ ọ̀dọ̀ wọn nírú ọ̀lẹ́ ọjọ́ náà ó dẹ̀ ń fi ìbínú lọ mo dẹ̀ pé báràkà mo pò tó ẹ̀ẹ̀mẹ́ta nígbà tí mo rí pé ìbínú ń bẹ ní ara rẹ̀ tínú ẹ̀ bá ti túká ó máa mú fóònù ó máa fi pè mí pé bo ni mo wà nǹkan báyìí tèmi kàkún nìyẹn ó sì lọ láti dọ́nà kò dẹ̀ pè mí ó wá di níjọ́ kejì kò bá mi sọ nǹkan pé òun lọ sí Akínyẹlé pé ó yá pé ó fẹ́ lọ ṣiṣẹ́ ní Akínyẹlé àjọsọ nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ rárá nírọ̀lẹ́ ọjọ́ tájọ pín yàrá tó fi lọlé tó fi bínú lọlé wọn tí mo fi kó yá pé inú ló ń bi lọ́wọ́ ní mo dẹ̀ pè ọ́ níjọ́ kejì yẹn tó ń lọ Akínyẹlé ògbọ́mọlẹ̀ sọ́dọ̀ mọ́mí rẹ̀ ọkọ̀ ibo olóhùn lọ Akínyẹlé pé wọ́n fẹ́ lọ ṣiṣẹ́ nǹkan kan kí ló dé ṣáàtijọ́ sọ̀rọ̀ tán ní nǹkan kan báyìí ó ṣáà fàrígá bóun ṣáà mo dẹ̀ yọ̀ǹda rẹ̀ ó ìjọ́ kejì ìjọ́ kẹta rẹ̀ tí mo tún wá padà á di gbà yẹn mi àti ẹ̀ ó ti wà lọ́dọ̀ mọ́mí rẹ̀ ó ṣáà ìjọ́ kẹta mo ṣáà padà rí mo ṣáà dàdú pé aláyé kí ló ń ṣe nǹkan kan báyẹn ló bá ní láyé mi tí ń fi kú kí n má pe nọ́mbà òun mọ́ kí n má pe nọ́mbà ojú ẹsẹ̀ náà bó ṣe sọ kí n má pe nọ́mbà òun mo sì dídì nọ́mbà ẹ̀ kó lójú fóònù mi mo sì ní nọ́mbà dáadé àti mọ́mí rẹ̀ kó lójú fóònù mi. ẹ delete ẹ. lójú ẹsẹ̀
onírìn tó bá wu òun lòun lè rìn, kò sẹ́niyàn kan bẹ àárín mi àti ẹ̀ náà ni o. Onírìn tó bá ti wu òun lè rìn tèbí òun ti wà lọ́dọ̀ àwọn parent òun fáìn mo dẹ̀ ní fáìn rí ara láti jọ náà láti jọ tàṣíra wa mọ́. ok ṣé àkọ́bí tiẹ̀ ni ẹ fún yín. bẹ́ẹ̀ni. gbà tẹ hospital tẹ wá lọ tí wọ́n ní kọ́ mọ́ gba ẹ̀jẹ̀ dìísìn náà kò tí ì gbẹ̀jẹ̀ yẹn o. kò tí ì gbẹ̀jẹ̀. ṣé tà lówó lọ́wọ́ ni àbí kí ló fà. básìkò ìṣeré ni sọ àwọn ẹni tó yẹ kó àdẹ tí ì ríra àti mo ti sọ pé kó pè mí pé kó jẹ́ àmọ́ báàsì jọ mi ì rí kọ́ rẹ̀ rárá tó fi dìísìn yìí mi ì rí kọ́ rẹ̀. because ọmọ táwa ń wò yìí ó ti kìkì egun lásán ni kìkì egun ni ọmọ tí o bí kò sẹ́jẹ̀ lára ọmọ yín lóòótọ́ o ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀ sà. ẹ sà ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀. òun náà ní gbé mi o. sẹ́yìn gbà ọlẹ́rọ̀ ọmọ yín last. mímí ń jọ wẹ́ẹ̀sì táwa bí yìí. gbà tẹ wá rí tẹ ẹ rí lọ́wọ́ ẹ̀ kí ìgbésẹ̀ wo lẹ gbé níjọ wẹ́ẹ̀sì tẹ ẹ rí gan. alẹ́ mo fi débi yìí lẹ́yìn ìgbà tí mo kú mi tán mo ní kó pè mí kó mi ìdẹ̀rí kọ́ rẹ̀ mi ì sì mọ ibi tó lẹ́yìn ọ̀dọ̀ ya ẹnìkan mo mọ mi ì sì mọ ibi tó ń gbénu sásá. ẹ mọ̀ pé tẹ́ ẹ bá pa olóde ọmọ ẹlẹ́dàá rẹ̀ ò ní dáríjì yẹn méjèèjì o. so ó dẹ̀ ti gbọ́mú lẹ́nu ẹ̀ bífọ́ kó tó pọ́ ọmọ ọdún kan èbó sì ẹ̀ pọ́ ọmọ ọdún kan tó sì bá pa yín sí ló máa pé ọmọ ọdún kan àtòṣù méjì ni. láti ìgbà tí mo gòkè ni mo gbọ́mú lẹ́nu ẹ̀. ok bó. ìgbà tí mo lórí òkè ni wọ́n gbọ́mú lẹ́nu ẹ̀. ọ̀n lórí òkè inú ìjọ yín. bẹ́ẹ̀ni. ṣé ìjọ tí wọ́n dákọ̀ ẹ̀ lẹ́ẹ̀ náà ni tí wọ́n dákọ̀ lẹ́ẹ̀kan pé. bẹ́ẹ̀ni. ilẹ̀ ló ti gorí òkè oṣù mẹ́rin lọ́mọ ń wà ń gbà yẹn. níjọ́ tí mo sì sọ̀kalẹ̀ náà ló pé ọdún kan 7 days náà mo lọ. ó lọ òkè 7 days. wàhálà dé o. kó tó kẹ́ tó lọ rí òkè yẹn lára ọmọ yẹn ò ti yá o. bẹ́ẹ̀ni. kí wàá lẹ̀mí sọ fún yín wọn jíṣẹ́ ọmọ yín fún yín lórí òkè abẹ́ pàtẹ bọ́ọ̀lẹ̀ ẹ mọ̀ pé tẹ́lẹ̀ mi bá ń jíṣẹ́ ṣé jíṣẹ́ ọmọ yín wọn ràn yín sọmọ yín àbí. ọlọ́mọ ṣàánú wa nínú ìlú tá a wà yìí o tàwọn ẹ̀sìn oríṣiríṣi tó ṣáàtì ẹ̀pọ̀ nú ayé tó bá wọn kálukú ló lè ṣe ṣùgbọ́n ẹ ti fi lówó hospital lọ́wọ́ ni o. bẹ́ẹ̀ni. iṣẹ́ kí lẹ̀ ń ṣe. mi yá dẹ́sà ni mo ṣe tẹ́lẹ̀ ìgbà tí mi sì ti ṣe freedom ni mo ṣe iṣẹ́ ọlọ́mọdọ̀. ẹ ṣàyẹ̀ kí lẹ̀ ń ṣe. organizer ni. fọ̀gá. àwọn ẹbí ẹ̀yin méjì sábà kọ́ ara ọmọ yẹn ò yá. bẹ́ẹ̀ni. ẹ wá ń wo ọmọ yẹn ràn ọmọ tí ẹ kú lọ gbẹ̀jẹ̀ àtìgbà ó lé ẹ̀kẹ́ ti lọ gbẹ̀jẹ̀. níjọ́ Monday náà ni níjọ́ Tuesday ni wọ́n sọ fún wa pé ká wá gba ìjẹ́ pé ká wá. Tuesday ìjẹ́jẹ́ àbí Tuesday ọ̀sẹ̀ yìí. ìjẹrin. bẹ́ẹ̀ni. ni wọ́n ní kẹ́ wá gbẹ̀jẹ̀ Ọlọ́run sì nífẹ̀ẹ́ yín ni o ọmọ mi ò ní tó bá nǹkan tí ó ti padà ọmọ ẹ bí kò sẹ́jẹ̀ lára ẹ̀ kò tó ń jẹ gidi jẹ́ ọmọ ọdún mélòó lọ́mọ. ọdún kan àtòṣù méjì. lọ́mọ yìí. tó sì bá pẹ̀lú máa pọ́nú kan àtòṣù méjì. ó mà ṣe o Nàìjíríà ṣáá. hospital wo lẹ gbé lọ. council mania. mania ibẹ̀ lọ ti ní kẹ́ wá gbẹ̀jẹ̀. bẹ́ẹ̀ni. wẹ́ because àtàwá wo tọ̀dọ̀ tiyín aláì mi ò mọ irú àwọn ẹbí yín o ẹ̀yin méjèèjì fúnra yín náà ẹ̀ tó kan ẹ̀ yóra yín ẹ̀ tẹ́ mi rí.
ẹ tó kan ni ẹ tó èèyàn mi. lásìkò bàbá yìí. àsìkò bàbá lẹ́wà kí ló kan lọ́hùn pẹ̀lú àsìkò bàbá lẹ́wà kí ló kan ọmọ tẹ́ bí pẹ̀lú àsìkò bàbá lẹ́wà. kò sí nǹkan tó kan. ẹ sì lọ ṣiṣẹ́ àgbàṣe láti tọ́jú ọmọ. jẹ́jẹ́ lọ́mọ jókòó sọ́hun. ẹ sì lọ ṣiṣẹ́ àgbàṣe tẹ́ fi tọ́jú ọmọ. ebi second wife yín nù. bẹ́ẹ̀ni. ìyá first wife ńkọ́. ó wà ní. àsìkò bàbá ẹ sì lè fẹ́yàwó méjì. àánú ọmọ tó ń sọ ọmọ tí ń bẹ lọ́wọ́ ẹ̀ gan inú oṣù kan náà mo jọ bí wọn. àti. ọmọ tí ń bẹ lọ́wọ́ tó bí yìí. àti tìyálé inú oṣù kan náà mo jọ bí wọn. ẹ sì mọ̀ pásìkò bàbá ni. bọ́lọ̀ ń ṣe tó nù. inú ọlọ́run rárá o. bọ́lọ̀ ń ṣe tó ni. rárá fúnra ilẹ̀ ń tó nǹkan ara yín bẹ́ẹ̀ ṣe ẹ mọ̀ pásìkò bàbá ni ẹ lè fẹ́yàwó méjì ṣùgbọ́n àsìkò bàbá dé bùkátà àsìkò bàbá ni bùkátà ọmọ dé ẹ wá ṣe sọ pé àsìkò bàbá ni ẹ ṣe dúró lẹ́gbẹ̀ẹ́ jẹ́gẹ́dẹ́ kẹ́ ẹ dúró jẹ́jẹ́ pé àsìkò bàbá yìí o yẹn ń dúró ní bó ṣe yẹ kí n ṣe o. ẹni àwí fún ọbàjú gbọ́ lọ́rọ̀ I know my blame. You know your. mo mọ blame mo ní ẹni tá a bá wí fún ọbàjú gbọ́ ni. bó lẹ ṣe á fẹ́ tọ́jú ọmọ báyìí. mo fẹ́ bẹ ọmọ nàìjíríà náà ní tí kí ni ọmọ nàìjíríà ló bá yín bímọ ni àbí kíkà ní kẹ́ wá tọrọ bára lórí rédíò ọmọ nàìjíríà ló bá yín bímọ gbà tẹ́ ń bímọ ẹ sọ pé ọmọ nàìjíríà ẹ má gbìyànjú wa o ẹ má gbìyànjú wa rárá ẹ má gbìyànjú wa. ọmọ nàìjíríà. máa ń sọ pé gbàtẹ́ gbọ́mọ lọ sọ́dọ̀ àwọn òbí yín sọ́dọ̀ òbí rẹ̀ wọ́n ní ẹ ṣe sùúrù kó dalẹ̀ káwọn ọmọ bọ́tà fẹ́ ṣe kí ló tẹ̀ ẹ ti sùúrù. rárá o mọ́mì tí ó wà ní ẹgbẹ́ ọ̀dọ̀ wa ní fámìlì tiwọn àwọn wọn sọ fún mi pé nígbà tí mo dé láti hospital tí ara ọmọ yẹn tó ń gbóná ó pé kò lè jẹ anything tójú ẹ ti funfun tán mo wá sọ fún wọn wọ́n wá sọ fún mi pé kí n jẹ́ kó di alẹ́ káwọn bá lọ sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n eléyìí káwọn bá lọ bá sọ̀rọ̀ káwọn tó mọ gbèsè tí àwọn gbé mo wá ní ọmọ tó ti funfun tán báyìí pé kò sí nǹkan tí mo fẹ́ ṣe sí ọmọ yìí ọlọ́mọjà rí láburú mo sá ni mo fi sọ pé mò ń gbé ọmọ yìí bọ̀ bàtà àti débi bí náà tí wọ́n pe nọ́mbà wọn wọ́n sọ pé òun retí kọ́ ọmọ yẹn kú ni. táwọn sọ bẹ́ẹ̀. ẹni tó sọ bẹ́ẹ̀ nù. ẹ gbọ́. ìgbà tí wọ́n pe nọ́mbà mi. ẹsọ ẹgbẹnusí ẹnu yín jìnnà sí máìkì o ẹ̀yin náà sáfẹ kọmọ nàìjíríà gbọ́ yín. kí ló dé. ẹgbẹnusí dáadáa. ìgbà tí wọ́n pe nọ́mbà mi ó ṣókì mi bákan bákan pé àgídìgbò kí ni business mo bá wọn ní láì ṣe wọ́n ní wá síbí wá bá wọn pọ̀ táyà àbí wá bá wọn rà táyà. so wọ́n dẹ̀ ní Báràká àti mọ́mí rẹ̀ ló gbé ẹjọ́ mi wá pé ọmọ tí ń bẹ lọ́wọ́ wọn mo ní ọmọ tí ń bẹ lọ́wọ́ wọn sì ni mò ń bọ̀ o mọ̀ ọ́ fariga pé ó sì lè mú ẹjọ́ mi lọ bẹ̀ èmi tí mo ní ọ tí ì pè mí gan pé lágbájá òun lọ síbi báyìí o kí ló tó lè ní ìgbà táwọn tó jẹ́ èèyàn mi ti bọ́ sọ pé kó o ní sùúrù kí ló mú ẹ tó lè ní sùúrù. ok ẹ máa rí àní ẹyà bó la ti fẹ́ tọ́jú ọmọ yẹn. ọlọ́run bá tọ́jú ẹ súnmọ́. ọlọ́run bá tọ́jú àṣà gbogbo pátá ọlọ́run bá ní àṣà bọ́ bẹ́ẹ̀ aṣáájọ bíi ni àjọ bíi ni àjọ tọ́ ni igi kan ò lè dájú ṣe. ṣùgbọ́n ẹ mọ̀ pé ojúṣe yín láti tọ́jú ẹ. mi ò sọ pé kì í ṣe ojúṣe mi bọ́ àjọ bíi ni. àjọ bíi ni ṣùgbọ́n ẹ mọ̀ pé ojúṣe yín responsibility ọmọ orí bàbá ni. àjọ yín tó wá délé yìí àjọ gbé. bí ìlú ṣe wà bí ìlú ṣe rí. bó ṣe rí yà. fine bí ìlú ṣe wá rí bó la ṣe fẹ́ because ọmọ yìí ó yẹ tẹ́ ẹ bá ti kúrò ń bí the best ọ̀la báyìí kọ́lọ́run ó ṣọ́ wa jùlẹ̀ ọ̀la tọ́la bá ti mọ́ báyìí tílẹ̀ ọ̀la bá ti mọ́ báyìí kó lọ fún ìtọ́jú yẹn proper treatment kó sì gba ẹ̀jẹ̀ kó sẹ́jẹ̀ kan lára ọmọ o kí lẹ fẹ́ ṣe lórí ẹ̀ báyìí pé ọ̀la tílẹ̀ bá mọ́ báyìí kó máa lọ sí hospital ni kí lẹ fẹ́ ṣe lórí yìí àbẹ́ẹ̀tù dájọ́ sí i ni. owó iná ni owó yìí owó lẹ̀ ní ṣùgbọ́n ẹlẹ́jẹ̀ lọ́rùn. tó bá lè kí ó yá kí n donate ẹ̀jẹ̀ tèmi fún mo lè fún ẹ bọ́ ọmọ mi ní.
báyìí kí n donate ẹ̀jẹ̀ mi fún mo lè donate ẹ̀ fún. donate ẹ donate rẹ wọlé ti donate rẹ fún. àbí wọn gbà rárá mi. ẹ má donate ẹ donate ní ọ. ok mo ti ṣe mistake sorry. kí ni ti bá yín. wẹ́ trust sẹ́rí àìlówó lọ́wọ́ ni ẹ fi padà àrùn mọ́ bí a torí pé wọ́n gé irun orí ẹ̀ ó di pé bóyá ó fi nǹkan tó sọ pé ẹ sọ pé ọlọ́dún gbòòbá pọ́dún méjì ẹ tó kun orí ẹ lẹ̀ àbí. no mi ò sọ pé tó bá pọ́dún méjì o. ó ní tó bá pọ́dún méjì lòun tó mọ̀ sí nǹkan lórí rẹ̀. ok ló tó máa ṣe nǹkan lórí ẹ̀ kí lè tẹ sọ báwọn. ẹni tó bímọ ó sọ pé òun lè dọmọ tọ́ ó lè dátọ́ ló ṣe kú òun lè mi. wá Túndé ibi hospital mọ́níyà ni fine ọmọ àwa ó because àní tíyìn ìtẹ́bá kàn ń ṣe bẹ́ẹ̀ tí ń ṣe aláì mọ́ ń lè padà dín nǹkan mímọ́ yín lọ́wọ́ ṣùgbọ́n láti lọ́dọ̀ tiwa níbí báyìí 20 kilo ní kẹ́ ẹ mú wá. 26,000. tíyàn bá wo tiyín tẹ̀yìn méjèèjì aláì tó bá pẹ́ yín méjèèjì nìkan ń ṣe. olùtù àánú nígbà tí ó ń sọ̀rọ̀ níjẹta ebi ó ń dákọ̀ 150,000 naira ló ń dákọ̀ fún alájí níjẹta. ń gbọ́. ìgbà tí wọ́n sọ pé ọmọ pé ó máa gba ẹ̀jẹ̀ èmi wá sọ pé tí ọmọ bá gba ẹ̀jẹ̀ kò sálẹ̀ gbẹ̀jẹ̀ lásán ó máa gba omi bẹ́ẹ̀ náà ló máa ra oògùn àti owó bẹ́ẹ̀dì tí wọ́n máa dá dúró pé ó máa fi máa sùn torí wọ́n sọ pé kò ní lọ lépa hospital ló máa wà tó máa fi gba gbogbo nǹkan tí ó máa gbà tán olóúnjẹ́ kémi sọ bẹ́ẹ̀ fún alájí nígbà tí alájí máa wá sọ̀rọ̀ ló fi sí ipò bẹ́ẹ̀ ni. aláṣepọ̀ ó gbà wá dákọ̀ 150,000 èlé ó ní wọ́n níbẹ̀. mi ní kankan. o ní nǹkan kan bẹ̀ o sì dákọ̀ ó mọ̀ pé dákọ̀ 150,000 yẹn gan tó bá yẹ pé o ti kọ́kọ́ lé sẹ́yìn náà níbo ní ti bẹ̀rẹ̀ o sì ní nǹkan kan bẹ̀ ṣùgbọ́n síbẹ̀ náà pé dákọ̀ 150,000 yẹn tó bá pọ̀rọ̀ ọmọ oúnjẹ yín lógún ẹ̀yà ní ṣó ẹ̀ tiẹ̀ bẹ̀rẹ̀ láti ibì kan ṣùgbọ́n òdodo bẹ̀ ni wípé lódodo owó ẹ̀jẹ̀ lásán ni wọ́n sọ ohun yóò gba gbogbo ẹ̀ yóò gbomi yóò jẹun yóò ṣe kinní because bó bá gbẹ̀jẹ̀ náà bẹ́ẹ̀ bá róúnjẹ gidi jẹ kò sí. kò dá ọkọ pé yóò gba omi n tó mẹ́ńsọ̀ fẹ́ mi òun ni mo mẹ́ńsọ̀ yẹn. wẹ́ ẹ jẹ́ ẹ máa ṣe yọnu now ẹ máa gbọ́ mi n táwa ó ṣe òun ni pé láàárọ̀ ọ̀la ẹ lọ sí hospital yẹn 26,000 ni wọ́n pè fún yín ṣùgbọ́n pẹ̀lú ògùn ọlọ́run àwa ó fún yín ní 30,000 ṣé ẹ lákàntì nọ́mbà mi. bẹ́ẹ̀ sà. ṣé ẹ̀yin lẹ́gbàá ọ̀ya ṣe àkáǹtì yìí ni ká sẹ́ǹdì ẹ̀ sí. tàbá ti wá fún un báwọn ẹ̀yin ò ní sí yẹn kan mọ́ torí owó tí ọ̀nà jù bá ń lọ o. máa fún 10,000 sí. lẹ́yìn 10,000 ó bá tán. no. kẹ́ ẹ bẹ̀rẹ̀ láti bẹ̀ ẹ jọ lọ hospital yẹn ni o abẹ́ẹ̀ ní lọ. kí n tó máa jáde lọ máa yọjú sí i. tó bá tún lé ẹ tún fẹ́ mú nǹkan kan wá ẹ tún bá wọn fi kún ẹ ti gbọ́ because bí ọmọ tẹ́ ẹ bí pọ̀ ní omi mọ́ o ìyẹn tó bá bí ọmọ tẹ́ ẹ bí pọ̀ ní o ṣùgbọ́n òdodo bẹ̀. fọlọ́n látọ̀rọ̀ ọ̀dọ́ tí wàá báyìí sọ 30,000 àti send ẹ̀ sákàǹtì yín èyí tí ẹ fi lẹ̀ hàn gbà ó lẹ̀ fún 10,000 láàárọ̀ ọ̀la yes ṣùgbọ́n pẹ̀lú ògùn ọlọ́run bí a pè kẹ́ tó lọ náà àwa náà ò gba nọ́mbà á sì pè bóyá á ti ẹnìkan ó tẹ̀lé yín lọ láti iléeṣẹ́ wa náà kò ní jẹ́ pé ẹ̀yin nìkan ẹ má lọ náwó o ẹ má lọ fowó jẹun o ẹ lọ rèé tọ́jú ọmọ ni o ṣùgbọ́n àwọn òbí ẹ̀yin àti fámìlì méjèèjì wọ́n kàn wá ràn yín lọ́wọ́ lórí ẹ̀ fẹ́rí ẹ̀mọ́ tọmọ yín ó yà ó ẹ̀mọ́ tí ó dà ó
bọ́mọ yẹn ṣe rí abiyamọ rẹ kankan ò lè rọ́mọ kínú ẹ̀ dùn ìwà àmọ́ bẹ́ẹ̀ ṣe wà comfortable pẹ̀lú bọ́mọ yẹn ṣe rí ó ti di egun lásán ọlọ́run ní pọ́ ọmọ yín lọ́wọ́ o ṣé o ti bí kan rí o ti bímọ tẹ́lẹ̀ ike lónìí ẹlẹ́ẹ̀kejì ni bọ́ ọ̀tọ̀lẹ́ni tó bí yẹn fún ọlọ́run ṣàánú wa sa Muhammadu Toyib ẹ ṣáà ń fi iyọ̀ sí ni kí ló dé ń fi iyọ̀ sí ẹ fi iyọ̀ sí ẹ lọ ọmọ yẹn láàárọ̀ la kẹ́ ẹ tó lọ ẹ sì fowó lẹ̀ ẹ sì máa yọjú sí kẹ́ lọ donate fún wọn ẹ ti gbọ́ ẹ donate lọ́la o ẹ dìde. ọ̀rọ̀ lẹ́gbọ́n yìí ẹ̀yìn yẹn wá bó lè ṣe rí sí abẹ́rẹ́ pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó mẹ́wàá máa ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run mẹ́wàá ń ṣẹlẹ̀ nú ayé àbírú àgbákò ọkọ̀ wò lélẹ̀ báyìí nítorí ọlọ́run wọ́n ní o má farun ọmọ o farun ọmọ sì bẹ̀rẹ̀ sí í ṣàìsàn o sì bìkítà ṣòfò ọmọ yẹn ṣògùn owó ni kí ni nǹkan sẹ́yìn ti rí gbámú fún ọ̀tá ìṣẹ̀wò tán yìí ẹ jẹ́ darapọ̀ lábala àríwúsí kẹ́ ẹ bá mi comment kẹ́ ẹ máa like kẹ́ ẹ sì máa bá mi pín fọ́nrán ìkáàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bò sí àṣẹ ẹ máa bò kàràkàrà bẹ́ẹ̀ náà kẹ́ ẹ bá yẹn bò káàkiri tààràtààrà ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ẹ kú kalẹ̀.